bàbá lágége ní ládàbí àwọn àbá má ní ládàbí ni níjọ́ tí wọ́n lọ bá bàbá wa àgbà pọ̀ káàkiri pé wọ́n tọ̀ wọ́n ràn mí lọ́wọ́ pẹ̀lú léke fún ọ̀dálẹ̀ fún òtẹ́lẹ̀ bá làjẹ́ àgbà ńjọ́ náà wọ́n lọ ládàbí ni wọ́n ní bá làjẹ́ àgbà tóbi kọjá kí n lè bá wọn. Àwọn tá a dé ní kẹ̀yìnkẹ̀yìn là ń dànkarú. Àtà dé ní kẹ̀yìnkẹ̀yìn, àwọn tá a dé ní kẹ̀yìnkẹ̀yìn là ń dànkarú. Aláì bàbá lágége ní ládàbí wọ̀. Ẹ wọ àwọn gbogbo ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn, ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn, ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn. Ọ̀pẹ náà ni wọn ò rí mú pọ̀ mẹ́. Akramakumullah. Ó sì jẹ́ gbogbo àwọn bàbá ni wọ́n á sojú kòkòrò rẹ̀ ẹ̀rí nípìlẹ̀ bí kálukú ti sojú kòkòrò rẹ̀ lọ. Zumura àti bàbá wa lajẹ àgbà wọn jẹ az-Zumratul Adabiyya al-Kamaliyya. Allahu Akbar. Ẹ̀rí bẹ́ẹ̀ láti wá rí Zumratus Salih, Zumratul Mu'min. Naam. Ti bàbá wa fà gbà ẹ̀rí ìtumọ̀sọ ló kọ́ bàbá wa fà gbà lọ́mọdánù rẹ̀. Zumratul Mu'min. Àwárí Zumratus Salihin ti bàbá àgbà ìbídọ́ mọ̀nà. Akramakumullah. Àwọn Zumura wa kọ̀ lọ bẹ́ẹ̀ kódà Zumratul Hujjaj ń bẹ. Wasiqal ladhina ittaqaw rabbahum ilal jannati zumara. Ọlọ́run wasiqal ladhina ittaqaw rabbahum. Á dà wọ́n gẹ̀rẹ̀rẹ̀. Ilal jannati zumara. Àwọn tí wọ́n páyọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n bẹ̀rù Ọlọ́run, á dà wọ́n gẹ̀rẹ̀rẹ̀ lọ́wọ́ bó lọ́dọ̀ àlìjẹ́nà zumara níjọ. Ọlọ́run a dúpẹ́ ibi tá a bá tó. Hatta idha ja'uha wa futiyat abwabuha wa qala lahum khazanatuha. Ọlọ́run wọ́n wá wọlé ẹsílẹ̀kùn fún wọn, ẹsílẹ̀kùn fún wọn. Ọlọ́run àwọn àlùbáríkà wa tá a lépa wá lè lá lónìí. Bá a ti lépa àwọn àlùbáríkà bá a ti ẹ̀rí bá a ti ṣíde pẹ̀lú àwọn àlùbáríkà wa. Allah. Tí bàbá wa àgbà Khalifa Àjàrà tí wọ́n láwọn wọlé kéwù Zumura ní 1943 tí wọ́n ṣíde wá sí fún wa. Akramakumullah. Àwa kú ọlọ́dọ̀ wọn tá a wá lọ́dọ̀ bàbá wọn lórí ọmọ akéwù gbogbo Àdàbíyà lágbàáyé. Àwa kú ọlọ́dọ̀ wọn. Àwa lọlé bàbá wa Mufti ẹlẹ́ẹ̀kejì. Ajakumullah. Ọmọ àlùbáríkà ni làbẹ́gà. Allahu Akbar. Ó ní bàbá Mufti tó tún bí Mufti. Allah. Ajẹ́ wípé wasiqal ladhina ittaqaw. Wasiqal ladhina ittaqaw rabbahum ilal jannati zumara. Àwọn tí wọ́n jẹ́ àwọn Zumura yìí gẹ̀rẹ̀ ládà wọ́n wọ kí ni wọ́n wà lí Janna. Ni wọ́n ń sọ fún wa wípé ìta rí lára àwọn bàbá àlùbáríkà tá a rí lára àwọn bàbá, oríire tá a ṣe lára wọn nímọ̀, oríire tá a ṣe lára wọn níwà, oríire tá a ṣe lára wọn lẹ́sìn, oríire tá a ṣe lára wọn níbẹ̀rù Ọlọ́run, àti kéèyàn orí wọn títí di sin ẹ̀ ní mọ̀mọ́ ara àwọn àfa wa, ẹ̀ ní mọ̀mọ́ wọlé àwọn àfa wa, kẹfẹ́ mọ̀mọ́ ẹni tí ọmọ mú mi bọ́ lójú yín. La ilaha illallah. Bóòlù àwọn bàbá yìí ṣe rí báyìí, bóòlù Ọlọ́run ṣe dá wọn ládàá tán nínú wa, bóòlù ṣe dá wọn ládàá tán nínú ká lo mímọ̀, bóòlù Ọlọ́run ṣe dá wọn ládàá tán nínú sí Ọlọ́run. Zumura bẹ̀rẹ̀ oríire níbẹ̀ látara àfáàgbà. Rahimahullahu ta'ala. Àfáàgbà tó ṣe wípé ẹ̀rí inú ilé àlùbáríkà ń jẹ́lé bàbá fáwọn bàbá mọ́mọ́lẹ́ àgbà. Ilé àfáàgbà ẹ̀rí ilé àfáàgbà wọn ń jẹ́lé arúgbó wọn lóbìnrin. Akramakumullah. Tí ń jásí pé láti inú ilé sílé ni àlùbáríkà inú ilé ní sàdé yìí yóò ẹ̀rí dáadáa. Wasiqal ladhina ittaqaw rabbahum ilal jannati zumara. Ìpìlẹ̀ alẹ́ kí o àlùbáríkà làwọn akí o àwọn ẹ̀rí ìrètọ́lọ̀ ní oṣù nùgbà tiwa. Allah. Táwọn àgbàlagbà wọn kó wa kí ẹ̀ka lọ àkànnulẹ̀ àlùbáríkà yìí ni
ọ̀kanulẹ̀ àlùbáríkà yín ni ọ̀kanulẹ̀ àlùbáríkà yín ni. حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. ẹ̀rípa sóríire. الحمد لله. àmọ́ bá wa gbà tá a wá jàlùbáríkà wọn níyìí táwọn ọmọ kéwú wọn wá bá wọn àwọn ni wọ́n wá bẹ́ẹ̀ ń jòkó yìí. الله. ẹ̀rí àwọn ẹ̀yìn àlùbáríkà wa tá a wá bá náà ni. àwọn bá yín látara ìṣe ìfaragbólẹ̀ tá a máa ń sọ̀rọ̀ Eidul Qarni tí Zumura ń ṣe gbogbo ayé ní ọba wa ṣe gbogbo ayé ní ọba wa ṣe Eidul Qarni ní eléyìí pé 100 years Zumura nítorí kéni nítorí pé tá a máa ń ṣe Eidul Qarni Zumura à ń pè sáàfù ìtàn lọ́rin ni. أكرمكم الله. nítorí pé ká máa sọ̀rọ̀ nípa ìtàn mímọ̀ nílọrin kan gbọ́dọ̀ jẹ́ tòsítòsí yìí. لا إله إلا الله. bí ọba fẹ́ sàbùkù lọ́rin bí ọba fẹ́ sàbùkù lọ́rin ní ọmọ sọ pé ní tòsítòsí kan ní dáadáa kan ẹni tí ọba ní sàbùkù lọ́rin kò gbọ́dọ̀ gbàgbé ìjìnlẹ̀ ń kò gbọ́dọ̀ gbàgbé ìjìnlẹ̀ ń. nítorí pé èèyàn bẹ́ẹ̀ rí béèyàn bá sọ́ra ibi kọ́ máa wá ẹni tí bàbá rẹ̀ jẹ tọ́jú bàbá rẹ̀ lówó kọ́ máa padà lọ lè pàdé ẹni tí bàbá rẹ̀ jẹ. أكرمكم الله. tá a bá sọ́ra láti preserve ìtàn lọ́rin tá a bá sọ́ra láti preserve ìtàn lọ́rin yóò sì máa bàtà lọ́rin jẹ́. gbogbo ayé ní ọba wa ṣe Eidul Qarni Zumura nítorí pé bàbá wa Alhaji àgbà rahimahullah. رحمه الله تعالى. àwọn àtàkàn bẹ tẹ́ màá bára wọn gbọ́ lẹ́nu bàbá national missioner ní ọmọ tán. àmọ́ àwọn àtàkàn bẹ tẹ́ bára wọn gbọ́ lẹ́nu wọn. tòlùpẹ̀ nínú sẹ̀mí ayé àfáàgbà dé wò الله. àfáàgbà bá àfáà ní wò àfáàgbà sọ pé ọ̀sá àfáàgbà ní wò pé ọ̀sá àfáà ń wò. الله أكبر. rahimahullah ta'ala sharafun azim ìwọ náà wá gbà pé àwọn àdàbíyà náà ń bẹ. الله. ìta ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí alhamdulillah tá a bá ní Ummul Madaris dédé irun tọ́lọ̀ láàfáà àgbà gbé wá ayé bá wa gbà á bẹ́ẹ̀ ká ẹ̀ kúrọ́ lóòótọ́. قد مر قرن àfa على تأسيس زمرتنا أم المدارس تنظيما وإنتاجا. bàbá Alhaji àgbà lọ sí Ìbàdàn àfa àgbà lọ sí Ìbàdàn àfa àgbà sọ fún wa pé kò sí àfa ń bàdàn o àfa àjẹ oyé wa pé àfa ń bẹ ń bàdàn. Ìbàdàn fi wá gbà pé bẹ́ẹ̀ Ìlọrin bá wí bẹ́ẹ̀ iye ọdún tẹ̀ wí ẹ̀ kúrọ́. الله. ẹ̀wù Sharafun Azim bàbá bá bàdàn sí wọn wá sọ pé ó bá rí bẹ́ẹ̀ wá irú tọ́lá àfa àwa o bàbá o wọn neglect ẹnì kankan nínú àwọn bàbá yìí. لا إله إلا الله. ó àfa yìí. قد مر قرن على تأسيس زمرتنا ẹlẹ́gbẹ̀ẹ́ fọ̀ náà ló fún yà wọn. المدارس تنظيما وإنتاجا. Ọlọ́run ní jẹ́ ẹgbẹ́ rẹ̀ على yìí. التقى أسست إذ لم يكن أحد أتى بمدرسة عشرية تاجا. أتى بمدرسة عشرية تاجا. Alájà Abdulrasaq Gida ẹ wá gbọ́dọ̀ mi báyìí tọ wọ́n ti wáyé wọ́n ti báyìí wáyé fún wọn wọ́n ti wáyé fún wọn sà. قد مر قرن ọ̀rọ̀ àtọ́rù náà على تأسيس زمرتنا ilé ìkéwù Zumura ọgbọgbọ́n ọdún. أم المدارس تنظيما وإنتاجا. أم المدارس تنظيما وإنتاجا. ẹsẹ̀ alhamdulilayi rabbil alamin. الحمد لله رب العالمين. afa yìí حياكم الله. ìtàn lọrin ìtàn dáadáa àwọn àlùfáà à ń sẹlẹbírẹ́tì mímọ̀ kò sí bá tọkọ jẹ́ kò sí bá ti ṣe dáa ní sọ̀rọ̀ Alhaji àgbà. رحمه الله تعالى. àwọn bàbá wa ń lè la wọ́n wá ṣe kídímà mímọ̀ lọ́mọ kéwú wọ́n wá ṣe kídímà mímọ̀ ní lílo kéwú
irú òsì láyé mà inú ilé àlùbáríkà àwọn ò lè gbẹ láyéláyé lára gbogbo ọmọ lára gbogbo tí wọ́n bí àti tí wọ́n kọ́. Insha Allah. nítorí pé wọ́n ṣe kídímọ́ lọ́mọ kéwú àwa bá wọn alágbàáfà láwa kéékèèké tá a dé nítòsí a bá wọn alágbàáfà àmọ́ ìjágbàáfà àwọn tá a bá wọn jọ náà a bá wọn lè afakumullah afakumullah èrè ibi a bá wọn náà. Akramakumullah. kí wọ́n máa fara gbolẹ̀ fáfá àwọn náà lábá wọn. wọn ò sí lọ́ọ̀bì kan nínú ayé gbogbo bí tẹ́ gbọ́ pé wọ́n lọ láyé wọn lọ pẹ̀lú àṣẹ àfa wọn. Akramakumullah. àwọn àfa yìí àwọn tá a máa tí a bá ń gbọ́rọ̀ àwọn ò sí nífẹ̀ẹ́ àwọn sàábé tí a bá ń gbọ́rọ̀ àwọn sàábé tí sì ń wo ibi tó a bìlọ́ọ̀gì sí ọmọ ọ̀gá abájọ táwọn sàábé yóò fi parẹ́. Akramakumullah. àwọn sàábé tàlájí àgbà ni wọ́n parẹ́ yìí. Allah. nítorí kí ni wọ́n tẹ̀lé àfa wọn títí ìdọ́jọ́ alẹ́ wọn ni. wọn wá ṣe papọ̀ wá sẹ́nìkan tí ń jà àfa ẹ̀wà nínú wọn ẹ̀ wí gbogbo ẹ̀ tí wọ́n owó títú papọ̀. kò sẹ́nìkan tí ń jà àfa wa lára àlájí àgbà tí ọ̀ máa wá jà àfa wa nítorí pé tí wọ́n ń sọ yapa àfa wọn. ọmọ kéwù tó bá yapa àfa rẹ̀ ní ọ̀padà máa já wọn ò lágbájá àfa tèmi kiri ẹ̀sà àfa tèmi wọn ò yapa àfa wọn wọn ò kú olójú ọ̀nà àfa wọn. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. bàbá. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. bàbá wa gbà tá a wá bá lónìí bàbá wa máa ń mọ̀ lé tàná bàbá wa àkọ́kọ́ national missioner fún Ansar Islam Allah akbar bàbá wa national missioner torí ẹ̀mí yóò gùn ẹ̀mí yóò gùn dáadáa mọ aládùúgbò wa sàlẹ̀kùn ní ẹjọ́ kan àsọ̀rọ̀ fẹ́ bá jẹ́ wá ni. Akramakumullah. wọ́n ní ọlọ́run àṣẹ́bò tí máa ṣe nǹkan rẹ̀ ni ó gbé national missioner nígbà tó gbé lọ mọ́sìngbà wọ́n yọ kó bẹ́ẹ̀ báyìí ní ọlọ́run ó gbé wá sábà tà sún kẹrẹ́ ni. Allah. nínú àánú rẹ̀ tó wá gbé wá sàlẹ̀ gúnníyà ẹ̀yin lọ́kàn ará gúnníyà àbàwọn bá dìde wọ́n bá ná mi lọ́wọ́ ẹ̀yin lọ. bàbá ẹ̀rìn ẹ̀sìn wọ́ọ̀tì ẹ̀sìn máa wọ́ọ̀tì ẹ̀ lọ́nà ni. Amina. ikú òsì ní sẹ́yìn lérí. Amina. Anta tudi al-yawma shani. Anta tadibi sabila. ẹni bàbá wa pa ẹ̀ náà wọ́n lọ kọ́ra wo gbóni náà náà tó ní. bàbá ọlọ́run máa ń yọ sí àdúrà sí ọlọ́run jáde àmọ́ sàdúrà sí mi tó. Àmín àmín. Taqadi fatahta aqlim. owó fún ní ẹ̀rọ ni. Fakibali shukra al-jazila. Fakibali shukra al-jazila. bàbá wa national mission àkọ́kọ́ fún àti ẹ̀ma sá. rárá Ẹ tún wọlé náà. bàbá ń lè làágún níyàn. bàbá yára mọ́ ìsàlẹ̀kùn níyàn mo ní wọ́n ti náwó ìyá bọ̀. ọlọ́run àfàgùn. Ya murabbi ruhi inni. ìyá wa lè jamila. ẹlẹ́kùn ìta bàbá wa kọ̀ hùn. Anta tu'li al-yawma sha'ni. Anta tadibi sabila. bàbá wa gbà Mawlana Sheikh Abdulrahman Salahuddin ẹlẹ́kùn ọlọ́wọ́ pẹ̀lú yín sá. ìta bá wa ìyá wa lájà ọlọ́mọsàjà ní pẹ́ o ẹlẹ́kùn tá a bá wa bàbá yára eré dára inú mi lọ́run ti ní ìṣeré rẹ̀ wọn o lọ́run ò ṣe wọn o. Àmín. lọ́run ò ṣe wọn o. O ṣeun tó fáwọn ọmọ kí ó lówó. wọ́n sì máa lẹ pure water máa yẹn torí ẹlòmíì lọ́run àdúpẹ́ o ẹ̀ ní kú ní sí bàbá. Amina. bá tó fi yín yẹ wá bá tó ní ẹ yẹ wá kẹ gbà fún wa ẹ fi ti wa ẹ bá a mú gbígbà wọn wọ̀n wá tí wọ́n wá wọ̀n yín. Allah. bàtọ́ lára jẹ́ àgbọ̀ sọ̀kalẹ̀ sí yín náà bàbá ò ní kú lára yín láéláé. Amina ya Allah. ẹ dákun jàmá tá a máa ń sọ̀rọ̀ nípa bàbá wa àgbà nílé ìlà
ọ̀dà ẹsẹ̀ náà jáde yín pé ọlọ́wọ́ pẹ̀lú yín. أخفى الله القبول لتبكى القلوب على وجهه. Kẹ́kọ̀ọ́ àfáà yín bọ̀. Àwọn kan wọ́n ń sọ ẹ̀rí ọ̀rọ̀ Zumra nìkan ni wọ́n rán mi. أكرمكم الله. Àwọn ń gbọ́ làbárì. Wọ́n wá ní bàbá wa àgbà lè la. Wọ́n ní kò sí ìlú tí wọ́n ó dé tí wọ́n sun kánbẹ̀ tí wọ́n ní gbéde ibẹ̀. لا إله إلا الله. Nígbà tá a kéré àríwádìí rẹ̀ àríṣe. Ẹnu mìsídàbù kan tí mo kàn ní ni pé a wà pẹ̀lú àwọn alájà àgbà láǹfà síláàmì lọ́dún kan. Ìmọ̀ bóyá àwọn èèyàn wọ̀n rántí. Bàbá máa ń sọ wọ́n máa ṣe wá àti débi ọ̀rọ̀ ikhtilafu alsinatikum wa alwanikum. Bàbá mísánà ń pẹ́ Allahu Akbar ní Nàìjíríà ọtí ẹ̀dẹ́dẹ̀ mélòó ti ń bẹ. Bàbá wa ní over 100 languages níbẹ̀ ń Kwara nìkan. Allahu Akbar. Kwara nìkan wọ́n ló ní ó lé lọ́gọ́rùn-ún èdè tí bẹ̀ ń Kwara nìkan. Àfáà yìí akérèjọ́ náà bẹ̀rẹ̀ kéwù. Bàbá wọn sọ fún wa, bàbá lè la wọn sọ fún wa wípé wọn sọ ọjọ́ náà wípé iye báyìí ń bẹ ń Kwara South. Wọ́n sọ pé iye èdè tá a ti di nìkan báyìí ń bẹ ń Kwara South. Iye báyìí ń bẹ ń Kwara North. Ibẹ̀ làwa ti sàdákà tí wọ́n sọ wípé wọ́n gbédè púpọ̀. Allahu Akbar. A sàdákà rẹ̀ pé wọ́n gbédè púpọ̀. Èmi. Níjọ́ tí bàbá sí wọ́ sẹ́ni yìí tí gbogbo Ìlọrin méjìjì. Allah. Ògiri Ìlọrin ṣe ń sun gbogbo bàbá lè lákú. La ilaha illallah. Nítorí pé gbogbo nǹkan Ọlọ́run bá lájẹ́ àgbà lára wọn. Gbogbo nǹkan Ọlọ́run bá lájẹ́ àgbà lára wọn. Bàbá ṣe òye ayé alágbòdì wá wáyé. Wọ́n wá ní wọ́n sọ̀rọ̀. Àmbẹ̀ lè kéwù. Àmbẹ̀ láti àlè àwa pẹ̀lú aṣọ funfun jọ náà. Allahu Akbar. Àfáà yìí. Ọlọ́run jẹ́ àlè pẹ́. Èmi fẹ́ ju àlájẹ́ àgbà ní ikú ní parọ́. Insha Allah. Ẹlẹ́mi sọ ká yọ̀rọ̀ náà kọ́ra àwọn làǹkọ́ wa àkọ́ wọn lè kéwù. Àyíkọ́ wọn lè kéwù jọ náà. Ọlọ́run jẹ́ àlè pẹ́. Akramakum Allah. Ọ̀rọ̀ ọ̀gùn bẹ lẹ́nu ẹ̀dọ̀ mi. ولبرك الله على تعزيز زمرتنا أم المدارس تعظيما وإنتاجا. Ògiri Ìlọrin sunkún fún àbálẹ̀ lákú. Bàbá tó kú táwọn nọ́ọ̀sì sáré jáde lọ́sibítù wípé òórùn tùràrí làwọn ń gbọ́. Allah. Gbogbo ọsibítù tùràrí ló bu àwọn. Tí wọ́n bá ń sọ pé Ahmed Hosni bí ẹ bá bí bàbá alájẹ àgbà nígbà tí wọ́n bẹ láyé ọdún wo lọ́pàá àwọn ló jẹ́ jù láyé ọdún tí bàbá lè lákú. Allahu Akbar. Bàbá wa Alágòdì rahimahumullahu jami'an. Àmín. Pé tí ń bẹ láyé ẹja dáadáa ní ẹja máa ṣe. Àti bá àti bí gbogbo wọn ní sọ̀rọ̀ wọn àwọn ọjọ́ ọlọ́run. Allahu Akbar. Bàbá Alágòdì wa ń sọ ní àyíká àfa àwa ló kú yìí. Àfa àtiwa bàbá Alágòdì ṣéèkù Yahya Murtada àwọn tí wọ́n ní àmánátù ìlmíyà. Wọ́n ní àfa àtiwa ló kú yìí. Àfa àtiwa tó kó wa lábẹ́kúta ló kú yìí. La ilaha illallah. Àfa àtiwa tó kó wa nípìnlẹ̀ Amẹ́ríkàsì ló kú yìí. Wọ́n máa ń ka ṣàṣìyá àti bàbá. Wọ́n ní lákọ̀ọ́kọ́ bá àfọwọ́ bá kọ́ wa ń kéwú tíra àwọn lẹ́ẹ̀kẹ́ ni ẹ̀yin lẹ́ẹ̀gbẹ́ lọ́wọ́ ní gbé gbogbo olùbísíra náà ti wo tó wọ́n ní gbé lọ́wọ́. Allahu Akbar. Òṣìlú tíra tẹ́ fẹ́ ké tí bàbá lè lọ́wọ́ àti káàfó pé tiẹ̀ kọ́ máa kéwú pé tiẹ̀ rárá. Inú ẹ̀ ta ọdún bàbá ọlọ́run mọ́sà fèrè ju gbogbo wọn bẹ láti kí àwọn nísìn. Wọ́n ní bàbá ilé ìlà òní gbé tíra gbogbo tí wọ́n bá gbọ́ ní gbogbo. Ó de ní. Naam. Ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bá wọ́n ń kéwú fún yín lọ wọ́n máa wá sọ pé mo ti bọ́ sójú kejì. Ẹ̀yin tẹ̀ ń sí tíra òní tì sí. Wọ́n bá lọ́wọ́ pé mo ti bọ́ sójú kejì. Àfa Alágòdì ni wọ́n sọ tí wọ́n ń ka àwọn ṣàṣeyáàtì bàbá tó kọ́ àwa nù bí bàbá Alágòdì tí wọ́n jẹ́ náà. Ẹ̀wọ̀ ẹ̀bùn Ọlọ́run lára bàbá Léla. Àfa yìí. Akramakumullah. Bàbá Léla rahimahumullahu ta'ala. Rahimahullahu ta'ala. Àwọn ilé kéwọ́n súnmọ́ra ńjọ́ kan. Àwọn ń ké
wọ́n kàn wọlé wọ́n kàn wọ Allahu Akbar màlẹ́mí kàmá mínísítà káì wọ́n bá rí wọn wọ́n sì máa wọ́ kọ̀rọ̀bọ̀tọ̀ dídá náà wá pọ̀ ọ̀wá ní rí wọn kọ́ ọ̀wá ní rí wọn kọ́ má fẹ́ bí kọ́ sọ̀rọ̀ sí wọn àbí kọ́ bá wọn ṣe. Yáyí Ọlọ́run ń bẹ lára wọn àti sáyẹ̀rí àti bátìní. Lọ́dọ̀ máa ń sọ̀rọ̀ ni wọ́n sì máa wù yẹn kí wọ́n sọ̀rọ̀. Allah. Bàbá wa bá wa lè kéwú àwọn ń ké wa idha huyyitum bi tahiyyatin fa hayyū bi ahsana minhā aw rudduhā. Wọ́n wá bá wa mẹ́. Bàbá ní Allahu Akbar. Ẹ̀sà àlùbáríkà. Ìjẹ́ ìtì gbọ́ pé salamuka makruhun ala man satasma'u. Salamuka makruhun ala man satasma'u. Bàbá wa pè kọ́dà máa ké lọ. Wa min ba'di ma ubdi yusannu wa yashra'u. Bàbá lè la rahimahullahu ta'ala. Ọmọ kéwú tó máa ń tẹ̀lé àfáà lọ́dàbíyà tí ọ̀dà Jánásì bọ́ọ̀ bá mọ̀ lálébù lè mọ̀ Jánásì látò. Bẹ́ẹ̀ni torí gbogbo àwọn àfáà wa ni wọ́n lágbájá ní Jánásì ń jọ́nà lágbájá ní Jánásì ń jọ́nà wọ́n fi ròyìn wọn. Bàbá lè la Jánásì fàlà jẹ́ àgbà. Salamuka makruhun ala man satasma'u wa min ba'di ma ubdi yusannu wa yashra'u. Àfà níjọ́ kan bàbá ń sọ fún wa wípé mo ti tu ìyàbò mi kọ́ hùn. Bàbá Aláàjì àgbà ń sọ fún wa wípé àwọn lọ ìlú kan ìní dápọ̀ lúnà torí ìlú náà fẹ́ràn wa. Àwọn àfàgbàjọ náà wá ń fojú wò pé fẹ́ni tí Allahu Akbar àwọn tí wọ́n rìn pẹ̀lú Basira tí wọ́n rìn pẹ̀lú Basaru ó jàtọ̀ síra wọn. Akramakumullah. Àwọn Aláàjì àgbà pọ̀ nǹkan láyé wọ́n sì kìtìmánù rẹ̀ ni nítorí iṣẹ́ tí wọ́n fẹ́ jẹ́ yàtọ̀ wọ́n dẹ̀ sá fún gíga Ọlọ́run ló kà sí wọn bẹ́ẹ̀ wọ́n sá fún gíga wọ́n sá fún nǹkan táyé wọn fi ròyìn wọn tẹ́bí wọn kọ wá sí kàṣílù kan tẹ́bí ni wọ́n rí tú wọ́n wá láwọn fẹ́ máa àfáà tó kọ lẹ́tà sáwọn. Na'am. Bàbá débẹ̀ ńláńlá làwọn àfáà rẹ̀ ń jọ náà bàbá sì fi ládàbí pàdé wọn wọ́n tún wọ́n bí àwọn Aláàjì àgbà níjọ́ náà nínú tó ní tí wọ́n fi lọ bí eléyìí pé wọ́n wá ń sọ pé bàbá ń lè la ni wọ́n Jánásì ń jọ náà bàbá lẹ́nu wọ́n gbà ó wọ́n wá nájà Abraham ìsìn kò sì jù báyìí lọ ń jọ náà. Allahu Akbar. Àwọn tó wá wá sí ń jọ náà lọ́hùn-ún bí àfọ oníwàásí ni wọ́n ń wò ní o bá Jánásì ni wọ́n ń wò ní o bàbá fi ń ròyìn kàrámà fàgbà lára wọn ní o. Àwa dèrò náà ń jọ náà wọ́n fojú kéré wa wọ́n fún bí wá bàbá ní wọ́n wá ń bí àwọn jọ náà yìí pé àfá àgbà tí wọ́n ní ń bọ̀dà. Àwọn náà ni wọ́n tún bí bẹ́ẹ̀ fún ara tọ̀ àwọn àfáàdà àwọn náà nìyí. La ilaha illallah. Wọ́n rí bàbá wọ́n rẹ̀ Jánásì ká. Bàbá yìí sì parọ́. Bàbá ò ní pé mo wá tó bá kan jọ náà. Wọ́n sọ ẹ̀. Oh God. Wọ́n sá kí bàbá. Amina. Ẹja mi parọ́. Mi parọ́. Ẹ wo iye ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí bàbá sọ. Tó tá a bá lódodo. Gbogbo ọmọ àdàbí àti máa ń purọ́ ọ̀yà bòmí ni. Ó gbọ́ lẹ́nu bàbá wa national mission ẹ̀ tó ń sọ wípé ẹ a máa ń tí bàbá ṣe wọ́n tó máa ń ṣe nǹkan mí tó máa ń pè mọ́ bàbá rárá. Bàbá ìpurọ́. Àìsí purọ́ wọn ní fi ń jásí gbogbo ibi tí kálukú ń túlé ibi táyé túlé dé lónìí wọ́n túlé karọ́ Àlàájì àgbà. Allahu Akbar. Bẹ́ẹ̀ káfá yín sọ pé wọ́n yà máa bá nínú báàgì àfáà mi ni pé àfáà yín sọ bẹ́ẹ̀ láfáà yẹ káfá yín sọ náà níjọ́sí. La ilaha illallah. Bàbá wọn sọ ń jọ́nà pé wọ́n ń béèrè lọ́wọ́ àwọn nílùú yìí pé àfáà àgbà àtẹ àwọn retí dà. Ànàkùnlá àwọn náà ni. Wọ́n ní wọ́n á wo àwọn Jánásì yìí lẹ́yìn àfáà àtàwọn retí náà ni.
ọjọ́ mẹ́ta wọ́n fi ṣe wá sínú ìlú náà àfa àgbàjọ náà nínú ìlú tàwí ó sì túra wà ní ó sì wé fáwọn. La ilaha illallah. wọ́n máa gba bó bá kú sọ̀wọ́ ajá náà sì yí lásán bó bá kú sọ̀wọ́ ajá náà sì yí lásán. nǹkan bẹ lára bàbá àgbà ń lè lá o wòlíì Ọlọ́run ni wọ́n o tẹ bá wá fẹ́ tíyàn bá wá kíyèsí àárín Àlájì àgbà pẹ̀lú àfa àgbà wọ́n gbà fáfá àgbà títí dà kíyámà ni. Allah. ǹjẹ́ bàbá wa lè láti máa mọ̀lẹ́ òkìkí wá kàn òkìkí kàn ẹgbẹ́ kò sí bí ó ti rí o lè rí bẹ́ẹ̀ o sì lè rí bẹ́ẹ̀ o sì lè mọ́ ni. kí bàbá Àlájì àgbà ó wù ní Allahu Akbar àsọ́lé àfáàgbà ni. La ilaha illallah. àfáàgbà yìí náà àsọ́lé Allahu Akbar Allahu Akbar àsọ́lé àfáàgbà ni àsọ́lé àfáàgbà ni wọ́n ti ní orí náà lórí wọn. Allah. bẹ́ẹ̀ lóòótọ́ sí ni bàbá God wọ́n máa ń sọ̀rọ̀ súfí àwọn súfí tó jiná irú súfí àwọn sàábẹ́ Àlájì àgbà. Rahimahullahu ta'ala. ẹ̀rọ àwọn irú súfí àwọn sàábẹ́ tí ẹ bá gbé àwọn sàábẹ́ jẹ́ súfí wọ́n bá jẹ́rọ àwọn àti wọ́n bá jẹ́rọ àwọn àtòyí ní ìní á béèrè pọ́lọ̀ sí ní fáwọn ìyàwó mẹ́rin tó ní wọ́fẹ́ tó wù ọ́. àmọ́ súfí làwọn sàábẹ́ náà wọ́n gbàgbé tó ṣé tó pọ̀ ti pé tiẹ̀ nu. tí ẹ bá gbọ́ àwọn sàábẹ́ jọ́nà pé bá tí wọ́n jẹ́ súfí tó jẹ́ ní Ọlọ́run ni ìyàwó tiwa lè kú anybody lè fẹ́ ó dà wọn náà lè fẹ́ tiwa àwọn lè tiẹ̀ ẹnìkan gbọ́dọ̀ dẹ́dọ̀ ìyá wa ni wọ́n anukunla anukunla àbí ọ̀gbọ́n tá a bá wí ni wọ́n ní ìyàwó tiwa àwọn lè fẹ́ àmọ́ bí tiwa àwọn táwọn bá fi ilẹ̀ wọ́n rárá ìyá yín ni wọ́n wọ̀ ẹ̀gbọ́dọ̀ níbẹ̀. sọ ni wọ́n bá sọ́ọ̀dì Ànábì sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. wọ́n sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run wa yóò wá máa rí àwọn nǹkan kọ̀ọ̀kan wọ́n làwọn yẹn ṣe gbà tó yìí wọ́n làwọn ya wa gbà wọ́n jẹ́ àbúrò àfáàgbà wọ́n làwọn wọ́n béèrè lọ́wọ́ àfáàgbà gbé dákun mo bá lọ jọkùnrin mo ní tí mo tọ́ sí èmi náà nínú ilé yìí n bá tọ́ sí nǹkan báyìí gẹ́gẹ́ bí ọkùnrin. Allah. àti ìníbà tọrọ ìfọ́mọ mi. La ilaha illallah. àfáàgbà àwọn arúgbó àwọn bàbá ń sọ pé àfáàgbà bá ń tọrọ rẹ fọ́mọ mi bá ń tọrọ ìfẹ́ jẹ mi. níjọ́ tó ṣe bàbá Àlájì àgbà orí nǹkan kan mójú pé àsọlẹ̀ àfáàgbà. Ya murabbi ruhi inni sawfa la ansa al-jamila. àfáà dáadáa yìí. Akramakumullah. ẹni ọba fẹ́ láti bọ̀ tán ẹ bá da nǹkan rú. bí ẹ bá fẹ́ àti bọ̀ tán yìí ló ṣe pàtàkì àti bọ̀ tán ló ṣe kíni. Ó ṣe pàtàkì. àfáà mọ́lá Yusuf. Akramakumullah. bí ẹ bá fẹ́ láti bọ̀ tán kí ọmọ jẹ nǹkan dàrú kó dá kankan rú. lọ́dọ̀ tó aládàbí àkínyàn sọ pé àfáà lágbájá kọ́ mi àwọn ọ̀mọ́ sí kankan. àkákábùkù kankan. àfáà wa náà. àkákábùkù kankan. nígbà kílé tẹ̀yìn àwọn tá a ṣẹ̀ṣẹ̀ dé lónìí kéwú báwọn. Akramakumullah. tá a àkákábùkù ká sọ pé lágbájá àwọn afáà ni wọ́n. kódà wọ́n kọ́ wa. kódà nígbà tá a fi wọ wáìtì ni wọ́n kọ́ àwa wọ wáìtì níwájú àwọn bàbá wa yìí. kò sí tó burú bẹ̀. gbogbo nǹkan nísìnyí máa níbi jí. bàbá wa àgbà ibi sàlà rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala. ìrẹ̀lẹ̀ tó bá ń sọ rahimahullahu ta'ala. Rahimahullahu ta'ala. bàbá láníyàn dáadáa. níjọ́ tí nǹkan dùn níjọ́ tí ò sí ìsọ́ni bá àti sọ́ra wa yìí àwa ń sọ́ra wa lọ́rọ̀ à ń sọ́ra wa nígbésẹ̀ kódà à ń sọ́ra wa títí débi pé kódà nǹkan dáa á sì torí pa à ń sọ́ra wa á sì fẹnu ẹ̀ gán kàn. La ilaha illallah. yàrá ń bá káàkiri jàmọ́ kí bàbá wa ẹbí sàlẹ̀ ó sọ wípé àwọn jáná sí bàbá wa lágége rí ògbú àwọn lẹ́yìn wọ́n máa gbé pamọ́ pé wọ́n àfẹ́ mi jáná sí fún wọ́n tún fi ṣe yìí fún wọn ni. Allah. kìí sọ̀rọ̀ yìí tẹ̀ gbọ́n tòsí wọn o torí gbogbo ẹ̀rí ọlọ́run fún wa lọ́pọ̀ tún nípa wà rí bàbá ẹbí sàlẹ̀ tẹ̀lé
àwọn ni wọ́n tírèdì wa ká mọ̀ sí wá sí rédíò wọ́n wá ní èmi là kọ́kọ́ ṣe àwọn ajá náà sì ṣe àdámọ̀ wọn àdàbí àìná lè mí sì fi jà Allah. wọn àdàbí àìná lè mí sì fi jà wọ́n wá ní ó wá fẹ́ràn mi púpọ̀ ẹ̀jẹ̀ Ádámù ẹ̀sìn mọ̀ wùlọ́ ọ̀tá ṣé Ádámù fẹ́ràn mi púpọ̀ wọ́n fẹ́ràn mi púpọ̀ lẹ́gbẹ́ bá a bá kun rélùwé tá a máa ń tráfù tá a máa yóò sì máa kọ́ mi ń kéwù. bàbá ìtí kálukú ń sá fún láyé lónìí nù gbọ́n ẹ méjì sọ pé òun kò kọ́ ń kéwù ẹ méjì sọ pé kíní kọ́ àwọn àfáà àti iwájú yé wa bẹ́ẹ̀. Allah. àmánà ìmọ̀nù àmánà mímọ̀nù tí wọn ò sì ní ẹ̀mí kankan pẹ̀lú ẹ̀. Akramakumullah. ẹsẹ̀ tẹ̀yìn ń dénú ayé lónìí tẹ̀yìn ń lo ayé lónìí tẹ̀yìn wá ìrẹ́pọ̀. gbogbo omi tẹ́nìkan bá ti ṣe dáadáa lónìí ká dọ̀wọ́ bò àbí ká mọ̀ sọ àìdá nípa ara wa. ńgbò ní Islam wá fẹ́ gbèrú ńgbò la fẹ́ ṣe yín dà. wọ́n ní àgbàgbà mo lọ́rùn pẹ̀lú isa Allahu Akbar ayé Ádámù ti burú pẹ́pà. wọ́n ní afakumullah wọ́n lọ wá sí kan kú dọ́nu. àbá àsìkò tí wọ́n sòsà àwọn lọ́wọ́ ni àbá alábàṣẹ wà sí lábá bú wọn táwọn olóòsàn lè bí bàbá wa wọ́n ti wà wọn ní mọ́sálásí ni wa wọ́n sọ kọ́kọ́rọ́ sí láti ta à ń sì ń gbọ́ nínú ìrìn àtàfà pé àmọ́dà nínú ooru ni láwà tí lè mọ́. ajá wọn ti burú pé ẹ̀rì ṣàjá bàbá àwọn ni wọ́n ń ròyìn ẹ̀wù ṣàjá àwọn ni wọ́n ń ròyìn wọ́n fi ṣe búkà bẹ́ẹ̀ gan. ẹ dákun jàmá kódà wọ́n sọ àwọn ìlú àjọ lọ bẹ́ẹ̀ ọ̀kan náà lábẹ́rẹ̀ bàbá alágége sì ní Ádámù Akramakumullah. bàbá alágége ní ládàbí wọ́n ní ládàbí ẹni tí ọba ní ládàbí ní kọ́lọ́ mọ̀ fúnra rẹ̀ bàbá alágége ní ládàbí àwọn àbámá ní ládàbí ni níjọ́ tí wọ́n lọ bá bàbá wa àgbà pọ̀ káàkiri pé yọ̀tọ̀ wà ràn mí lọ́wọ́ pẹ̀lú lè ké fún ọ̀dálẹ̀ fún òtún lè bá làjẹ́ àgbà ńjọ́ náà wọ́n lò ládàbí ni wọ́n ní bá làjẹ́ àgbà tóbi kọjá kí n lè bá wọn. Kọ́ni bàbá kọ́ni náà. Jama àwọn tá a dé ní kẹ̀yìnkẹ̀yìn là ń dànkarú àti àdé ní kẹ̀yìnkẹ̀yìn àwọn tá a dé ní kẹ̀yìnkẹ̀yìn là ń dànkarú. aláì bàbá alágége ní ládàbí pọ̀ ẹ wọ àwọn ọ̀pọ̀lọpọ̀ wá sí wọn ọ̀kẹ́ náà ni wọn ò rí mú pọ̀ mẹ́. Akramakumullah. ó sì jọ yé wọn pẹ̀lú ara wọn káwọn alájà àgbà sọ pé ájì Adam káwọn náà sọ pé ájì Kamal àpò àwọn méjèèjì àwọn tí máa bẹ lónìí tó ń bá sọ pé ájì Kamal ọ̀fẹ́ràn alájà àgbà. ẹni tí máa bẹ nù gbà lónìí tí máa bẹ ájì Kamal àwọn tó ń wò ní ládàbí nù. Akramakumullah. wọ́n fọwọ́ pé mi ní máa gba máìkì lẹ́nu ìyàwó ìwọ̀ mi ni o ọyọ wọn ti ní dáadúró. Hayyakumullah. ẹ̀yà fáwọn tá a wá bá ní parí akínyìn kò eríire o. Alhamdulillah. akínyìn kò eríire. àwọn àgbàlagbà wa ilé àwọn àgbàlagbà wa la wá. ẹ̀yìn sí Ọlọ́run. Sallallahu alaihi wasallam. àbí àǹtú yìí. Sáà nínú rẹ̀ náà yóò mú. àánú tí mo mú ní dọ́là ló bá àbó ní dọ́là. ìwọ sí Ọlọ́run. Sallallahu alaihi wasallam. inú ilé ìlàwọ́ ti fún mi $5. Allahu akbar. $5 ẹni bí o ti máa ṣírò ẹ̀ nísìn. Bẹ́ẹ̀ni. àwa rẹ̀ lánàá kọ́. Ti pé calculator. bá a fi hàn bàbá lásìkò ìjọ ni wọ́n fún wa lówó. Tọ́. wọ́n fi hàn alájẹ́ àgbà. Alákòókò. fi hàn alájẹ́ àgbà ni.
أكرمكم الله mú sí ọlọ́run. صلى الله عليه وسلم. ẹ dákun ilé àwọn àfa wa la wá yìí. ẹgbẹ́ fún àwọn akọ̀dọ̀. ìta ẹgbẹ́ fún àwọn akọ̀dọ̀. ẹ̀rọ̀dà ọ̀sẹ̀ ìta wa torí ẹ̀ wá àwa gba àlùbáríkà ni. alhamdulillah. láti bàtà tí wàá bẹ̀rẹ̀ àlùbáríkà wọn ń bí àlùbáríkà. Allah. wàláhì bó ti rí nu. gbogbo ọmọ kéwù Zumra àtàwọn tí ń wò wá àwọn tí ń wò wá lókèrè pọ̀ jà wọ́n tá mẹ́yà yẹn lọ. Allahu akbar. wọ́n wò wá lamẹ́ríkà wọ́n wò wá lọ́wọ́lọ́wọ́ àyíká ẹ̀rọ wọ́n wò wá báyìí ní Saudi wọ́n wò wá káàkiri àgbáyé àwọn London wò wá báyìí. wọ́n ti máa fọ́ wọ́n ti ń join wa lójoojúmọ́ nù. ọ̀wá máa ní pé bóyá platform kan ni wọ́n ti wò wá lérí sísè wọ́n ti wò wá káàkiri. ètò kálukú wa ń fẹ́ gbọ́ òní wípé kó làwọn bàbá yẹn rí ìjókòó kan gbá káfi sọ̀rọ̀ àwọn tó bí yìí. akramakumullah. ọ̀làjú ń bẹ lára àwọn bàbá wa lè la ọ̀làjú ń bẹ lára àwọn àfa wa púpọ̀ ọ̀làjú lọ́jọ́ wọn ní alẹ́ àsìfà ar amin ab sala ar sala ks abọ́ ọ̀gági ọ̀làjú alájàgbá ti lajú ti bẹ́ẹ̀. Allahu akbar. bàbá. àpètọ̀ bàbá wa àlífà ẹlẹ́kẹta ni sa kamal ao kamal. ṣé ẹ wá ẹjọ́ sọ kankan inú ilé tá a wá yìí kíní yọ ládùmọ́ ilé ọlọ́rin lẹ́wà yìí ilé ọlọ́rin lẹ́wà yìí. akramakumullah. káàsà ó dùn mí kò sí bàbá wọn àti àgbáyé láyé. ọjọ́ rahimahullahu ta'ala. tí wọ́n bá ń ròyìn bàbá ńlẹ̀ lábàáyé àmọ́ inú kékeré ọjọ́ orí tiwa nílé kéwú àbágúnmọ́lá yìí àfáwàdà wá báyìí. qawwakumullah. bàbá ńlẹ̀ lábá fẹ́ ṣàwàdà wọ́n wá sọ fún bàbá wa àgbà khalifa alákọ̀ọ́kọ́ wọ́n wá pè wọ́n lóko ọmọ dáàsì. akramakumullah. ọwọ́ mi ni mo ká òkè yìí gbogbo tí mi lápò mi kó àmọ́ bá ti kó tèmi tán ìwọ náà wá káwọ̀ yókè gbogbo tí máa bẹ lápò rẹ. akramakumullah. wọ́n mọ̀ wá àfà bàbá rí wọn àbàbà wò wọ́n kéde àfà náà sì làwọn bàbá yìí. kọ́ni máa ń rọ̀ kọ́ni náà. kò wá sí ìbànújẹ́ kò wá sí. àlọ́ àtàzí zumratina ummil madarisi tanzima wa intaja ummil madarisi tanzima wa intaja. jama ọ̀rẹ́ nu ilé alibarika ẹ̀rí inú ilé àlè gbàgbé ẹ̀ ní baba Sheikh Abdul Wahab kó lọ ma súnmọ́ àjọ náà ó tiẹ̀ ṣe gbàgbé ilé tá a ti jẹ tó náà yín pàmò tọrọ. Allahu akbar. ọ̀rọ̀ kan wáyé nílé baba wa àgbà sẹ́ríkì Màlàmí ń jẹ́ òní yìí. adama Allahu hayatahu. gbogbo ọmọ kéwọ́n tí máa kọ́kọ́ ń bọ̀ láti ilé làárọ̀ tẹ́bi ń kọ́kọ́ ń pa ibi tí ọ̀kọ́kọ́ wá nì. níta bàbá wa Sheikh Abdul Wahab bàbá tí wá Allahu Akbar. Allahu akbar. ilé àwọn ìyá alámàánà ń bọ̀ àdó bàbá bẹ́ẹ̀ o bàbá wa ti ra túwó ẹni ọba bẹ́ẹ̀ délé kí ó tó ti ń di bí aago mẹ́jọ kù díẹ̀ bàbá wa ra túwó wọ́n fẹ́ máa jẹ́ báyìí ọkọ bàbá sẹ́kí Màlàmí bá kọjá àbá kálukú fi túwó lọ yọ wọ̀ la ilaha illallah. yóò di pàpàpà á máa sáré lọ láti jólẹ̀ ìyá tí sì ń ta túwó fún wa wòlíì nìyá náà bí túwó mẹ́jọ lẹ bá fi kalẹ̀ ó sì fi abọ́ mẹ́jọ dé tẹ bá wá dé ọ̀nà tiẹ̀ ni wọ́n gbé tiẹ̀ ni wọ́n gbé tiẹ̀ tiẹ̀ ni jẹ́ ọmọdé máa yà yìí. la ilaha illallah. ẹ̀tọ́ bá òkun ẹ̀ tó fi túwó lẹ̀ tó jáde lọ
tó fi sáré lọ lé ké futuru látòrí mi padà wá o. ẹ̀mí ọmọ bí ti rí o ìbò ń ṣe ọlọ́run. sallallahu alaihi wasallam. àgbàlagbà ni bàbá wa Sheikh Abdul Wahab àgbàlagbà ni wọ́n ní wọ́n dàbí yà o wọ́n wá gbàfà lójú Àlàjì Àgbà wọ́n gbàfà fáwọn àgbàlagbà lẹ́yìn Àlàjì Àgbà. ẹni tí mo sọ̀rọ̀ kan níjẹ́ òní tí n bá fojú kan bàbá wa Àlàjì Àjàrà bàbá Àjàrà mo fojú kan bàbá wa Sẹ́ríkì Màlàmí tí n bá wò wọ́n ti máa jọ ṣe láàrin ara wọn omi oṣù fẹ́ máa bọ́ lójú mi. ààrẹ nìkan tó pẹ́ kàlẹ́ nìkan gbogbo náà làgbà. nígbà tí bàbá wa àlífà àná rahimahullahu ta'ala mo gbọ́dọ̀ bá rí pé bàbá lọ jẹ́ àwẹ̀ ẹ̀rì wọ́n wá lọ bá wọn ẹ ṣàdúrà fún mi ọ̀sọ́ èmi ò àǹkó ẹni nínú ọ̀ràn àdàbíyà ọ̀sọ́jú orí wọ́n sá máa bọ̀wọ̀ fúnra wọn máa gbọ́wọ̀ fúnra wọn náà tọ̀ lẹ́yìn bá sì wọ inú ilé sí ilé èyí ò ní wọn pé ilé kan náà ní gbogbo ẹ̀ ẹ ṣàdúrà fún mi wọ́n wá kúnlẹ̀ síwájú àlífà wọ́n àṣàfùlà wọ́n kúnlẹ̀ síwájú bàbá Àlàjì Àgbà nígbà tí bàbá wà ń jẹ́ àrò èdè tara wọn sọ̀kalẹ̀ nù. wọ́n fẹ́ ṣàdúrà fún mi bẹ́ẹ̀ ti ṣàdúrà fáwọn aṣáájú èmi náà. La ilaha illallah. ẹ ṣàdúrà fún mi. wọ́n wá tún bè àṣàfùlà wọ́n wá ń béèrè káwọn kú sí Àlàjì Àgbà. ìgbà tọrọ kọ́ lọ́wọ́ síra mi ṣáájú yín kí n gbàdúrà lẹ́nu lọ́dọ̀ Ọlọ́run. La ilaha illallah. ọ̀rọ̀ wọn ò ṣe sọ tán ẹ̀jẹ̀ máa lọ́dọ̀ bàbá yára ọ̀rọ̀ àwọn ẹ̀dá kò níye wa kìí ṣe yín nìkan kìí ṣe yín nìkan Ọlọ́run ń sábà kẹ́ gbogbo wọn lápapọ̀. Amina. Amina. yàrá àlùbáríkà gbogbo wọn jẹ pé Amina. subhana rabbika.